Honorable Ọláyínká Ọlátìyíẹ̀ká ọmọ Adélékan ọdún ẹ̀tìlẹ́kan. APATA, let's go. Honorable Ọláyínká Ọlátìyíẹ̀ká ọmọ Adélékan ọdún ẹ̀tìlẹ́kan. My honorable. Honorable Ọláyínká Ọlátìyíẹ̀ká ọmọ Adélékan ọdún ẹ̀tìlẹ́kan. Àpáta dé àpáta pààrọ̀ ewì dé. Mo jíire lónìí mo rìn kore. Mo bọ́ lóríire pàdé nílé eré. Mo ti rọ́mọ olówó òdùrú. Mo ti rádélẹ́kàn mo rówó mo rọ́mọ mo rá ìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀. Mo rìnrìn gbẹ̀rẹ̀. Mo rí Honorable Ọláyínká. Ẹni aráyé ń pọ́nlé tólúwa ń tìlẹ́yìn. Olówó orí chartered accountant. Ẹ̀wú fẹ́ni tí ó mọ̀ kó máa gbọ́. Ìwà ire ó yàtọ̀ sórí ire. Orí ire ó yàtọ̀ sínú ire. Inú ire ó yàtọ̀ síṣẹ́ ire. Iṣẹ́ ire ó tún yàtọ̀ sẹ́sẹ̀ ire. AGOOWU ni mo lọ tí mo bólóde pàdé tí mo ṣe kòǹgẹ́ ẹni tó ní gbogbo rẹ̀ lójú ọ̀nà. Òwú la kọ́dà o bí ẹ̀dọ́wù ẹ bèrè wo. Òwú la kọ́dà o bí ẹ̀dọ́wù ẹ bèrè wo. Ọlọ́jọ́ ìbí ó kú ọdún ọjọ́ ìbí rẹ tòní tó bá ọ láyé. Honorable Ọláyínká Adélànà Adélékan olórúkọ tó ń wuni. Adé ọmọdé òjò orúkọ kálejò bojú wọ̀kẹ́. Ọlá ọmọdé ajórúkọ bí ọlọ́run ọba. Honorable ni ọ̀mọ̀wé olóṣèlú ni olówó lọ́lá. Ọmọ agbógunlérí kàǹtètè ọmọ àjírí ọmọ ajíbọ́sì ọmọ ajífẹgbẹ́ṣeré ajílálà ẹ̀ṣọ́ nìyọ́ ìwọ lọ́mọ ajífojoojúmọ́ dára bí ẹ̀gbin. Adélànà Adélékan is the former chairman of campaign financial committee Kòsọ̀fẹ́ local government Lagos state. Láyé Gbẹ́ngà Daniel Lógùn state. He was appointed as the caretaker of Abẹ́òkúta North. Òun náà láṣojú gbogbo Òwu ní caretaker committee and is the president the incumbent Òwu was then PDP political leader. Ọmọ ẹni ńlá ọmọ olú ńlá ọmọ àdójúkú ọmọ àdódèrè ọmọ aládòdúdú bọ́ọ̀lọ̀jọ̀ àgbòdúdú bọ́ọ̀lọ̀jọ̀ tó wọnú odò jáde tó di funfun níní. Ìwọ làkọ́bí ọmọ Báṣọ̀run ìjọ òun àná. Báṣọ̀run gbogbo ilé Òwu late Chief Shitu Alao. Adógunlérí pàǹtètè adógunlérí pàtẹ ogun adógunlérí pàtẹ ogun adógunlérí Adélékan tó fagbádá ogun ṣe bẹ̀ lọ sójú ogun. Àwọn tó jọbẹ̀ òkú àwọn tó tòrún ọbẹ̀ ló kú. Ọlọ́jọ́ ìbí ìwọ lọ máa sunkún gbadé àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ̀wá ṣèbó ńlẹ́ fi ń gboyè lówù. Ọmọlé Sùfìánù Ìyàndá Adélékan ọmọlé Mùínátù Àdùfẹ́ Adélékan kólúwọ ọba kó táwọn òbí rẹ̀ sáfẹ́fẹ́ ire. Ìwọ lolówó orí Yétúndé Yétí màmá alábẹ̀ní tí mo rí tí mo bá ròde. Aya Adélékan àfídù chartered accountant tó mòye. Ọlọ́jọ́ ìbí ìwọ lọkọ ọmọ òkè bẹ́dọ́ níláwọ̀ Èkìtì. Ìwọ lọkọ ọmọ ní kó torí wíwẹ̀ kó máa kúrò sọ́jà kó wí kan nájà kan bomi alura. Olólùfẹ́ rẹ̀ aya rẹ̀ olóní kí wọ́n máa kí olóní ọdún ọjọ́ ìbí rẹ̀ tòní. Gbogbo ọjọ́ kẹjọ oṣù keje làyájọ́ ọjọ́ ìbí rẹ̀. Happy birthday to you bá mi aláyé ire. Bàbá barista ìwọ ni Popsi barista Arámidé aya Ọlámidé làwà tí wọ́n fi Australia ṣe bùgbé. Ìwọ náà ni bàbá Adéfẹ́mi Adélékan tó wà ní Chicago. Our amiable pilot at United States American Marine. Ìwọ náà ni bàbá Adékọ́lá Adélékan our wonderful cloud engineer. Chicago náà ló wà tó ti ń buta. Ìwọ náà ni bàbá Adétayọ̀ Adélékan tó ń bẹ lálàáfíà ara a cloud engineer and medical practitioner at Chicago United States of America. Ọlọ́jọ́ ìbí orí dá ọ sí orí bá ọ ṣe olọ́mọ ogun lọ́mọ ọmọ àádọ́rin ọdún ó ti kú òní kèrémí nínú ayé. Ìwọ ni grandpa Jígí Olúwa Lawal tó wà ní Australia. You are also the grandpa of Adégòkè Olúwatóbi Adélékan tó wà ní United States of America. Gbogbo ẹ̀yin ọmọ àtọmọ ọmọ ẹ kú ọjọ́ ìbí ti bàbá yín. Ó yá o ẹ wá gbé mi náà fò kájọ wá lọ máa gbé tọ́kì sórí àmàlà. Gbogbo ọwọ́ lókè fólóríire
fún Adélékàn olóríire tó ṣoríire tó tún ṣe ní lóore. The chairman and chief executive officer of Pantograph Limited tó wà l'Àbújá Good Morning Nigeria Limited ọlọ́jọ́ ìbí ìwọ lọ́ọ́ máa gbógun lérí l'Àgòówù ní Abẹ́òkúta náà. Òwú la kọ́dà o bí ẹ dé fẹ́ ẹ béèrè wo òwú la kọ́dà o bí ẹ dóhùn ẹ béèrè wo. ǹlẹ́ o ọmọ olówó òdùrú ọmọ òtòpòrò lówó ayéye ọmọ agbógunlérí pàǹtẹ̀tẹ̀ àfojú ọ̀tá pìtìpìtì ọmọ òṣùpọ̀rẹ́ oníta àjínà àmì pọ́npọ́ yóò ogun lẹ́nu ọmọ eléégún jìmí ò léégún lé ọmọ kèfèrí òjèjì olówó ló lè gbé nànà àwo láìsí orí kẹsìró ọmọ agẹ́sí sáwó ọmọ adégoróyè ọmọ adégorí ìtẹ́ ọmọ Adélékàn ọmọ onílùú òfẹ́ ó tú ọmọ èjìdára ìlẹ̀kẹ̀ ọmọ owó olé tí òjá béèrè owó ẹ̀ fún ọmọ ìṣẹ̀rí ọlọ́fin ọmọ ìṣẹ̀rí ọlọ́kọ̀ ọmọ wájú ọlọ́kọ̀ ń ṣòwò ọmọ ẹ̀yìn ọlọ́kọ̀ ń ṣèjìdára ìlẹ̀kẹ̀ àgbèrègbèdé ọlọ́kọ̀ ó ń tàn yẹbẹyẹbẹ lójú omi bóṣù àkẹsẹ́ ò bá ga jùkù tí ò ga jùkù kó sáti ní bàmúléwọ́ torí kékeré ọ̀dẹ ni bàbá yìí ṣe ọmọ àkùrọ̀ kò sówó ọmọ nípa kẹrẹ́ idẹ a kì í gbowó ọkọ̀ lọ́wọ́ òṣù a kì í gbowó ọkọ̀ lọ́wọ́ akẹ̀sán ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ òṣù akọ́pa akàjẹ́ adigbadagbọ̀n agbọ̀rún alákejì lọ ìwọ lọmọ ẹrinwó ọ̀pá ìwọ lọmọ ẹgbẹ̀rún àjẹ́ ọmọ iná ogun ọmọ atógun bọ̀ yóò rúbọ̀rúbọ̀ ọlọ́jọ́ ìbí mo lè kì ọ́ dọ̀la mo lè kọ́lé wì í dọ̀la ẹjẹ́ yan kí n dálé bàmí Adélékàn Adélànà Ọláyínká àṣeyí ṣàmọ́dún o wàá dàgbàdàgbà bí ara ọ̀rọ̀ wàá gbó bí olúgbò tìtò wàá pẹ́ láyé bí ọ̀ràngún wàá fọwọ́ pawú wàá fèrègì jòbì onírìkú aya onírìkú ọmọ onírìkú ọmọ ọmọ ìwọ fúnra lára rẹ ò ní fàìsàn lùgbà iléeṣẹ́ rẹ ò ní jóná ara pápápá ńlá ń bẹ́ sí ibi gìjàgìjà ńlá ń bẹ́ fàn lókèlókè ńlá ń bẹ́wé ajílẹ̀ kéńgé elúkélú kan kì í tọ́ ni gbọgbọrọ lọ́wọ́ ń yọjọ orí lọ gbọgbọrọ ni mọ̀rùwọ̀ pẹ́ ń yọjọ gọ́mọ̀ gbọgbọrọ báyìí ló máa yọjà àwọn ọ̀tá rẹ lọ láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba ajé olóko ògúngúlú sọ oníṣọ̀ bòjì ápìlẹ̀ rẹ ṣe bùgbé kò ní lọ mọ́ ẹja ò ní jà kó wọlé omi omi ò ní jà kó wọlé ẹja òdì méjì kò ní ṣàì máa dí àwọn ọ̀tá rẹ lọ́wọ́ kó o lè ráyè ṣe tiẹ̀. Happy birthday to you sir and we all wish you long life and prosperity. Ìgbà ọdún ìṣẹ́jú kan ní láṣẹ lọ́wọ́ ọba mi Èdùmàrè. Àpátápá rẹ̀ wí lèmi ń jẹ́. Tẹ́ bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775. Mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Òwú la kọ́dà o bí ẹ délé ẹlẹ́yẹ ìtawó béèrè wo. Òwú la kọ́dà o bí ẹ dóhùn ẹ béèrè wo.